alòtán yìí ní Bùnmi Akínlànú of all àwọn tó ń kọrin nínú àwọn top ló wà. Níbo ni gbogbo. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́ ó wà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́ ń wò wá ní ìkànnì táwa yìí ẹ má gbàgbé láti subscribe àti láti on notification button yìí láti máa rí àwọn fọ́nrán báyìí wò lóòrèkóòrè ní gbogbo ìgbà tí a bá fi sílẹ̀ fún yín. Ẹ má gbàgbé láti like àti láti comment sí abẹ́ fídíò yìí. Kí la ní fún yín lónìí ní ìkànnì tí a wà yìí kò sì má gbọ́n ní ọ̀rọ̀ tó wà lẹ̀. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Lágbára Ọlọ́run àní rí bí àìsàn o, nǹkan tí a ò rò kò ní bá nǹkan tá à ń rò jẹ́ o. Ọlọ́run á fún wa ní ìlera tó péye gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀mí nínú. Ṣé mo pé mi ń sábà ṣe léyìí, èmi náà darapọ̀ mọ́ gbogbo àwọn ènìyàn láyé láti wá bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wípé ẹ jọ̀ọ́ Bùnmi Akínlànú olórin ẹ̀mí, gbogbo nǹkan tẹ́ ẹ bá ní, ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, ó ní ẹni kejì rẹ̀ ó tọ́jú ẹ̀. Ẹ jẹ́ ká pawọ́pọ̀, ẹ má jẹ́ ká dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tá a máa sọ pé sorry. Ẹ jẹ́ kí gbogbo àjọ pawọ́pọ̀. Èmi náà ti bá wọn post account details ẹ̀ àti gbogbo ẹ̀, kẹ́ jẹ́ ká jọ ṣàánú, ká gbárùkù tí kí nǹkan kan má ṣe. Having said that, bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ gidigidi. Ó jẹ́ nǹkan tó tìyàn lójú láàrin Christendom. Ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́. Bí a sọ pé ọmọ kìnìún máa ṣaláìní ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó gbọ́kànlé Olúwa kò ní ṣaláìní ohun tó dára. Kí ló wá dé? Bùnmi Akínlànú of all àwọn tó ń kọrin nínú àwọn top ló wà. Níbo ni gbogbo àwọn Pentecostals tó yẹ pé wọ́n ń gba owó lọ́wọ́ congregation tí àwọn pastor wọn ní private jet tí wọ́n ní university? Ṣé kò tì yín lójú láti jẹ́ rí wípé ìkan nínú àwọn èlò yín tá a ti rí tó ti wá kọrin nínú church yín wọ́n wá ń tọrọ owó fún lórí social media? Gbogbo àwọn tí wọ́n ń gbé millions sílẹ̀ ṣé ó lè kárí mi lẹ́ ń ṣe ni? Ṣé kò tì yín lójú wípé àwọn ìkan nínú èlò yín tó a ti rí tó ti kọrin ní gbogbo àwọn churches tí wọ́n ti ní private jet, tá a ti rí tó ti kọrin ní gbogbo àwọn tó ní large crowd tó ń gba tithe tó ń gba gbogbo ẹ̀, ká má lè rí bó tiẹ̀ jẹ́ mẹ́ta nínú yín tẹ́ máa gbé owó lẹ̀ wípé níbikíbi tó bá fẹ́ gbé Bùnmi Akínlànú lọ kó ní ìṣó ńlẹ̀. Ó wá di ẹni tó wá ń gbé tọrọ owó lórí social media tá a dẹ̀ ti rí tẹ̀dẹ̀ pé ní ohun èlò Olódùmarè. Ó mì wípé kúkú kọ́ kíyàn kúkú wọnú ayé kó mọ̀ pé inú ayé làwọn ń lọ. Ẹ rí bẹ́ẹ̀ ń tanra yín ni. Ẹni tó ń kọrin ẹ̀mí tó ti wá sínú church yìí wá perform, wọ́n wá ń gbé wá tọrọ owó lọ́wọ́ àwọn tẹ́ pè ní káfí nígboro kí ara ẹ̀ lè yá. Ní ìfẹ́ dárúkọ ẹ̀yin pastors yìí ni o. Tẹ́ni light, ìmí inú yín ní university, ìmí inú yín ní private jet, ìmí inú yín gbówó lẹ̀ tó ń kọ́ university, ṣùgbọ́n ìkan nínú àwọn ohun èlò is as good as àwọn olórin ẹ̀mí ńlá tí gbogbo wa mọ̀, tí gbogbo yín respect. Ọlọ́run má jẹ́ kí nǹkan ṣe ọmọbìnrin náà. Ikú ò ní pa ẹ́, àrùn ò ní sọ ẹ́ lọ́jọ́. Àwọn olórin ẹ̀mí ńlá yẹn is as good as pé ẹ̀yin náà ikú tó bá ṣíyàn ní fìlà, tó bá yẹ kó pààyàn tó ṣíyàn ní fìlà, wọ́n ní ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún iṣẹ́ rí. Tí nǹkan bá wá lọ ṣe wọ́n, example ni bẹ́ẹ̀ ni pé kó wọ́n padà wá gbé irú ẹ̀ wá máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn ládùúrú bí wọ́n ṣe jẹ́ ohun èlò ìgbàgbọ́ nínú churches káàkiri tó. Ojú gbà mí ti fún yín gbogbo ẹ̀yin oní church ńlá tẹ́ ń lo private jet, ẹni private university tẹ́ ń ṣe owó mùkàmùkà kárí mi tó ń pariwo yín lọ́tún lọ́sì. Àbí ẹ fẹ́ sọ pé ẹ̀gbọ́, bóyá ẹ̀gbọ́ kí n sọ fún yín, Bùnmi Akínlànú omi jẹ́ ojú mi tó ti máa wá ń kọ ní gbogbo àwọn churches ní tá a ti rí, òun náà wá ń tọrọ owó fún àwọn tẹ́ pè ní káfíń, àwọn tí wọ́n born again, àwọn tí wọ́n sí nínú Jésù. Ẹ fẹ́ fowó àwọn kèfèrí, ẹ fẹ́ fi tọ́jú ẹni tẹ́ sọ pé wà nínú Jésù tí gbogbo yìí dẹ́kẹ̀rí. Ẹ̀jẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn public, wọ́n sanwó sínú church, ẹni private university, ẹni private jet, ìmí fowó sílẹ̀ fún university, fowó sílẹ̀ káàkiri. Ẹ̀dẹ̀ lajú yín sílẹ̀, ẹ̀dẹ̀ lajú yín sílẹ̀. Wọ́n dẹ̀ ń gbé Bùnmi Akínlànú wá máa tọrọ owó fún lórí social media. Tó yẹ pé ìkan nínú yín lásán ẹ lè dá gbogbo bùkátà yẹn gbé. Ojú gbà mí tì fún yín. Ìkan nínú yín church ẹyọ kan lásán nínú gbogbo ẹ̀yin Pentecostals yẹn ẹ lè dá kíní yẹn kẹṣirù, ṣùgbọ́n ṣe bóhun èlò yín ni ẹtù. Ọlọ́run á máa bá mi wo lady yìí sàn o. Ọlọ́run ò mà ní jẹ́ kó bá a lọ. Ọlọ́run á bá mi wò sàn o. Ọlọ́run á bá mi wò sàn o. Ọlọ́run á bá mi wò sàn o. Ṣé wá rí pé ẹ̀ ń tanra yín ni? Ojú gbà mí ti fún yín o. Ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn, nígbà tí àwọn pastors ńláńlá tí wọ́n ní private jet, tí wọ́n ní jet, tí wọ́n ní private university,
tí wọ́n ń gbowó lẹ̀ lọ́tún gbowó lọ́sì tí wọ́n sing praises wọn tí wọ́n ti fail in their responsibilities. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká help Bùnmi Akínláàánú. Ẹ̀yin tó kù tẹ́jọ́ lórí ẹ̀mí ńláńlá tó ń rin yín lé ní tó ń pariwo yín lé ní pé ẹ̀yin ni the best. Ẹ máa pèsè sílẹ̀ nítorí ọjọ́ ọ̀dá o. Ṣé ti rí wípé ní tí àwọn ará bíi wọ́n rí ẹ náà ń pè ẹ́ bọ́n bá rí ẹ wọ́n á pẹ̀lú míì. Níjọ́ tí Bùnmi ti break down sí ṣé gospel music ṣé kò lọ ṣé wọn ò ṣe live lórí Facebook ṣáwọn èèyàn ò gba show. Ìwọ tí gbogbo ayé ń pè lénìí tó ń sing praises ẹ lénìí má fi taratara àwọn sórí bí ó ṣe máa rí ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni tó bá jẹ́wọ́ náà ni wọ́n ṣe máa tí ò bá ti jẹun kù wọ́n ṣe máa wá gbé ẹ tọrọ owó Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo yín lọ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ bọ́ ṣẹ́ rí àwọn pastors a máa rí àwọn people yìí tó bá ń kọrin wọ́n á kúnlẹ̀ síwájú yín ẹ máa nawọ́ ẹlẹ́rìn àná tí wọ́n á kúnlẹ̀ wọ́n á kan yín lé nǹkan wá dá gbogbo yín dẹ̀ lajúlẹ̀ wọ́n dẹ̀ wá ń fi Bùnmi Akínláàánú tọrọ owó lórí social media. Tẹ́ pé church méjì nínú yín lásán ẹ lè ní irọ́ etí wo ló ń gbọ́ but kíá tí ara yín nìkan lẹ mọ̀ ẹ dẹ̀ ní ọmọ kìnìún a máa ṣe aláìní ebi a máa pa wọ́n àwọn tó bá gbọ́kànlé Ọlọ́run oníṣẹ́ aláìní tó dára ọmọ kìnìún ti yín àwọn tó gbọ́kànlé ti Ọlọ́run lọ́dọ̀ ti yín ẹ̀yin churches yẹn ṣe ni wọ́n ń ṣe ohun tí ò dáa gan ni wọ́n ní àwọn ọmọ kìnìún gan àwọn gan ló ń rí jẹ tó rọ́wọ́ ọmọ kìnìún lẹ ti fẹ́ tọrọ fún àwọn tó yẹ pé wọ́n wà ní body of Christ ń sìn ojú gbà mí ti fún yín Bùnmi Ọlọ́run á wò ẹ̀san Ọlọ́run á wò ẹ̀yẹ lágbára Ọlọ́run á dáwọ́lé ẹ o gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣàánú Bùnmi o sẹ́yìn náà ti rí pé àwọn pastors yìí ẹ ṣàánú Bùnmi o. ẹ̀yà ara rẹ ò ní daṣẹ́ sílẹ̀ ẹ̀yà ara rẹ ò ní daṣẹ́ lẹ̀ ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀ Ṣàmí olùfẹ́ ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀ sẹ́ ẹ̀yà ara ẹ ò ní daṣẹ́ lẹ̀ ìjì ojú ọjọ́ ló jà ìjì àárọ̀ kùtùkùtù 6:30 a.m. ló jà afẹ́fẹ́ ayé ṣọwọ́ òdì sí ẹ jẹ́ á gbàdúrà Olúwa má gbà kí ẹ̀yà ara mi ó daṣẹ́ lẹ̀ má gbà kí ẹ̀yà ara mi daṣẹ́ lẹ̀ Olúwa má gbà kẹ́yà ara mi ó daṣẹ́ lẹ̀ Jésù olùgbàlà má fún Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ láàyè láti fọwọ́ kan ẹ̀yà ara mi o má gbà fún Sátánì láti fọwọ́ kan ẹ̀yà ara mi Olúwa jẹ́ kí àmì rẹ wà lórí mi àmì rẹ Olúwa tún mi mọ́ gbogbo agbára má darí kan Olúwa gbé wọ̀ mí. tó bá ń sọ story rí àwa yìí that's why mo kì í sábà ń gba interview màá béèrè kí lẹ fẹ́ bí mi tó máa dé ibì kan ní àwọn interviews mi tó jẹ́ pé tó bá ń béèrè àwọn question yẹn lọ́wọ́ mi àti cameraman àti interviewer gbogbo àjọ máa bú sí igbe ni àjọ máa bú sí igbe ni tó bá dórí ibì kan tí mo kan story yẹn tí mo lọ kàn lẹ́gbẹ̀ẹ́ tí mo lọ bù níbi tí mo ti ń wọ àkísà káàkiri bathroom slippers mo máa ń wọ̀ lọ sí Sunday service every Sunday ní church. mo kí gbogbo àwa ọmọ Ọlọ́run tí a ní orí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán yìí ní àkókò yìí orúkọ mi ni wòlíì Ọláyínká ó ti ṣeṣe ọba mo kí gbogbo wa lórúkọ Jésù yóò dára fún wa mo rí àtẹ̀jíṣẹ́ kan lórí ẹ̀rọ ayélujára ní ìṣẹ́jú yìí ni ó dẹ̀ jẹ́ ohun tí ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé wọ́n fi account number sister wa ìránṣẹ́ Ọlọ́run Bùnmi Akínláàánú sí orí ẹ̀rọ ayélujára. Àkọ́kọ́ ohun tí mo fẹ́ bẹ̀ gbogbo àwọn ọmọ Nàìjíríà fún rèé ẹ bá wa bẹ̀ gbogbo àwọn oníṣòwò alálùpàyídà ẹ bá wa bẹ̀ gbogbo wọn a ti gbà wípé àǹtí Bùnmi Akínláàánú wọn ní orí ọ̀fẹ́ láti tẹ́tí gbóhùn Olúwa because ní ọdún tí a lò tán yìí ní December last year wọ́n wá sí ọ̀dọ̀ mi ní orí òkè mi mo dẹ̀ sọ fún wọn Olúwa sọ fún mi pé ìránṣẹ́ Ọlọ́run kan wà tó súnmọ́ yín Olúwa ní ẹni ìsúnmọ́ yín gidi gan Olúwa ní ó sì fẹ́ lu ọ̀tá yín tó dẹ̀ lè mú ìṣẹ̀lẹ̀ kí ọ̀tá yín máa gbẹ débi wípé wọ́n máa gbé ọ̀rọ̀ yín kiri lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ December nígbà tí a ń ṣe àjọ̀dún orí òkè ó ti ṣẹ̀ṣẹ̀ ni o now a ti gbọ́ wípé
àǹtí ò ní orí ọ̀fẹ́ láti gbọ́ mẹ́sẹ̀gì yẹn tàbí wọn ò tẹ̀lé ìsọtẹ́lẹ̀ ohun tí Olúwa sọ accepted. But ohun tí mo fẹ́ bẹ̀ gbogbo àwọn ọmọ Nàìjíríà fún leléyìí, ọ̀rọ̀ sísítà yìí kì í ṣe ọ̀rọ̀ hospital, kì í ṣe ọ̀rọ̀ kan máa dáwó jọ fún wọn. Ẹ pé àwọn àgbàlagbà jọ nínú ìgbàgbọ́ kí wọ́n gbé àǹtí yìí lọ sórí òkè kí wọ́n gbàdúrà fún wọn. Olúwa sọ fún mi pé ohun tó ṣẹlẹ̀ sí sísítà yìí kò kí ń ṣe ìṣẹ̀lẹ̀ wípé àbìlù nìkan lásán o. Olúwa ní ẹnìkan ló lò wọ́n. Ẹ̀sà, èmi ò ní sọ ohun tólúwa ò sọ. Bẹ́ẹ̀ ni Olúwa ló sọ fún mi, mo dẹ̀ sọ fún wọn. Ohun tí mò ń ṣe yìí gan, èmi fún ara mi ò láìkí ẹ̀ rárá because mi ò fẹ́ kán máa sọ pé èèyàn kan fi èèyàn kan trend. I have tried a lot láti dákẹ́ kí n má sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n nígbà tí mo rí àkáǹtì nọ́mbà wọn lórí íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ìbànújẹ́ ńlá fún mi. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ ní àgbáyé, gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin ajínrere, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin àpọ́stù, gbogbo ẹ̀yin tí Ọlọ́run gbé ìpè fún, tí Ọlọ́run fi ìpè bò yín láṣìírí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ jẹ́ dìde láti fi àdúrà ran ìránṣẹ́ yìí lọ́wọ́. Immediately tí mo rí mẹ́sẹ̀gì yìí, mo gbàdúrà, mo pe gbogbo àwọn mẹ́mbà mi jọ, adẹ̀gbóhùn àdúrà sókè sí wọn. Ṣùgbọ́n àǹtí yìí lóòótọ́ wọn ò gbọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ kígbe àánú nìkan lọ̀rọ̀ ikú, àánú nìkan ni. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá gbogbo èèyàn tó bá rí fọ́nrán yìí, ẹ bá mi share ẹ̀, ẹ jẹ́ ó kan gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lára. Ọ̀rọ̀ yìí ò kì í ṣe ọ̀rọ̀ tí a lè dákẹ́ sí ní àkókò yìí. Mo dẹ̀ fi àkókò yìí gbàdúrà fún sísítà wa Bùnmi Akínàánú, evangelist Bùnmi Akínàánú, lórúkọ Jésù ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Bíbélì wípé àánú ṣògo lórí ìdájọ́. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín mà, lórúkọ Jésù àánú yí ìdájọ́ ikú yẹn padà, àánú yí padà, àánú yí padà, àánú látòrí ìtẹ́, lórúkọ Jésù kó fa igi lé ikú òjijì fún yín, ẹ ó sì yè àṣẹ́dẹ̀gún Jésù Olúwa wa. God bless you. It is well with you. Ẹ̀yà ara rẹ ò ní dáṣẹ́ sílẹ̀. Ẹ̀yà ara rẹ ò ní dáṣẹ́lẹ̀. Ẹ̀yà ara ẹ ò ní dáṣẹ́lẹ̀, Ṣàmí olùfẹ́. Ẹ̀yà ara ẹ ò ní dáṣẹ́lẹ̀ sẹ́. Ẹ̀yà ara ẹ ò ní dáṣẹ́lẹ̀. Ìjì ojú ọjọ́ ló jà. Ìjì àárọ̀ kùtùkùtù 6:30 a.m. ló jà. Afẹ́fẹ́ ayé ṣọwọ́ òdì sí. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa, má gbà kí ẹ̀yà ara mi ó dáṣẹ́lẹ̀. Má gbà kí ẹ̀yà ara mi dáṣẹ́lẹ̀, Olúwa. Olúwa, má gbà kẹ́yà ara mi ó dáṣẹ́lẹ̀. Jésù olùgbàlà, má fún Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ láàyè láti fọwọ́ kan ẹ̀yà ara mi o. Má gbà fún Sátánì láti fọwọ́ kan ẹ̀yà ara mi. Olúwa, jẹ́ kí àmì rẹ wà lórí mi, àmì rẹ, Olúwa. Olúwa, tún mi mọ́. Gbogbo agbára má darí kan, Olúwa gbé wọ̀ mí. Tó bá ń sọ story rí àwa yìí, that's why mo kì í sábà ń gba interview. Màá béèrè kí lẹ fẹ́ bi mí. Tó máa dé ibì kan ní àwọn interviews mi tó jẹ́ pé tó bá ń béèrè àwọn question yẹn lọ́wọ́ mi, àti cameraman àti interviewer, gbogbo àjọ máa bú sí igbe ni. Àjọ máa bú sí igbe ni. Tó bá dórí ibì kan tí mo kan story yẹn, tí mo lọ kàn lẹ́gbẹ̀ẹ́, tí mo lọ bù níbi tí mo ti ń wọ àkísà káàkiri. Bathroom slippers mo máa ń wọ̀ lọ sí Sunday service every Sunday ní church. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo